man amila salihan fali nafsi. من عمل صالحا فلنفسه من عمل صالحا فلنفسه má jẹ́ ha wọ́n fà gbọ́. من عمل صالحا فلنفسه. ẹni bá ṣe dáadáa ṣe dáadáa ọmọ ìyá rẹ̀ ṣe dáadáa sí i alámúlétì yín ẹ ṣe dáadáa sí wọn kọ́lá bẹ́ẹ̀ kí wọn tí wọ́n fi mú dáhùn ọlọ́run wọ́n má wò bẹ́ẹ̀ máa ṣe dáadáa tiẹ̀ pẹ̀lú wọn kọ́dà wo fún wọn ní nǹkan ẹnìkan sì wá sọ fún wọn pé ráìsì tẹ̀ ń fún gbogbo kálukú lánàá àwọn èèyàn yín wọ́n da tiwọn nù ní kọ́dà àwọn ẹran wa ni wọ́n jẹ wọ́n má wò bẹ́ẹ̀ ànábì ní tún fún wọn. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن أساء فعليها. ẹni bá sì ṣàbúrú فعليها òun náà ló lẹ̀san bẹ́ẹ̀ òun ló lẹ̀san bẹ́ẹ̀. ومن أساء فعليها. bọ́ bá ṣe dáadáa ìwọ náà ló lẹ̀san bẹ́ẹ̀ bọ́ bá ṣàìdá ìwọ náà ló lẹ̀san bẹ́ẹ̀ ẹ̀san ò lè gbé abẹ́rídèpẹ̀nù tẹ́ ẹ̀ máa pera yín pé ó ní arọ́ bí gan abẹ́rídèpẹ̀nù ni ó lè èpè ló lè bẹ̀rí dànù ó lè bẹ̀rí dẹ̀ abẹ́rídẹ̀sán nù sí láyé. ومن أساء فعليها. ó ti ṣẹṣẹ tó fi nígbẹ̀san tá a lọ jábọ̀ àwa ṣiṣẹ́ ń bí àwa yìí ni ayé àdúnìyà ayé tẹ̀ ń bẹ nínú ẹ̀ yìí ẹ wá ṣiṣẹ́ ni ẹ máa ṣe èmi ń ṣe tèmi ìwọ náà ń ṣe tiẹ̀ àwa lọ gbẹ̀san. wala akhiratu daru jaza. ayé ẹ wá ṣiṣẹ́ ń bẹ ni àmọ́ wala akhiratu darul jaza ọjọ́ àlìkìyàmà ó ilé ẹ̀san nu agbẹ̀san òkè àsìrátì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ akọjá lókè àsìrátì ọlọ́run o ìjọ náà mọ́jì ó nira fún wa. àmín. ẹlòmíì ò ti máa gùn bọ̀ yóò máa bọ̀ ń bọ̀ òkè àsìrátì wọ̀ ńlọ jalu nánu. من عمل صالحا فلنفسه. ẹni ó bá ṣe dáadáa ọlọ́run níbẹ̀ ni ẹ̀mí ara rẹ̀ ló ṣe fún awakọ̀. ومن أساء ẹni ó bá sì ṣàbùrú tọ́sà ìdá. فعليها. ẹ̀san rẹ̀ òun náà ló ní. وما ربك بظلام للعبيد. ọmọ ṣẹ́ rẹ̀ ni ìwọ lọkọ ń ṣẹ́ ọlọ́run ní káyé rẹ̀ ó dájú tiẹ̀ lọ́ máa dúpẹ́ ni yóò máa fi tì sọ́dọ̀ rẹ̀ pé ọ̀gá mi nù ún ni àṣà pé ẹni ayé ẹ̀ dáa ẹ wá ń pé ọ̀gá mi nù ún ni ìwọ ti ṣe ríire má sáré pé o sì ní jẹ́ èèyàn mọ́ ìjẹ́ èèyàn rẹ̀ ò sí lọ́wọ́ rẹ̀ ọlọ́run fi ọ́ ṣe sábàbí tẹ́lẹ̀ ni ìwọ kọ́ lọ dáa ọlọ́run lọ́mọ yé bàtà tí mo ra fún bí tí ń lọ ni tí ọ̀ wá mórí ebi bàtà ni wọ́n rà ẹsẹ̀ tí ó bọ̀ sí ìwọ ló ní ìwọ kò ní rí bó ṣe kí mi ọdọọdún lèmi ń ra sọ fún ẹ bá sọ ni ìwọ sì rà ara tí ó wọ̀ sí ìwọ ló ní ìwọ kò ní. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. ìtẹ́ ìmùlọ́lé lálẹ́ yìí ẹ máa rántí nǹkan méjì ẹ sì máa gbàgbé nǹkan méjì. wọ́n á sì tẹ́ ìmùlọ́lé lálẹ́ yìí. ayé ẹlẹ́kẹ́ gbogbo wa yányán ká máa rántí nǹkan méjì ká sì máa gbàgbé nǹkan méjì. a máa rántí nǹkan méjì ká sì máa gbàgbé nǹkan méjì sẹ́díkẹ́ mẹ́rin nù. man amila salihan.
من عمل صالحا فلنفسه ومن أساء فعليها ومن أساء فعليها وما ربك بظلام للعبيد. bọ́ bá ti ṣe dáadáa ìwọ náà ló ní níjọ́ àlìkìyámà ìwọ náà mọ̀ sí jàgé ní yòdò pé mi bá a mọ̀ wọn ò ní ṣe jù báyìí lọ. bóníṣẹ́ bó onírìn bó oníwà bó ọlọ́rọ̀ bó aláníyàn bó ti máa ká èso àbámọ̀ jẹ́ níjọ́ àlìkìyámà bẹ́ẹ̀ lẹni tó ṣe dáadáa kúrò láyé òun náà máa ká èso àbámọ̀ jẹ àbámọ̀ lọ́wọ́ yàtọ̀ síra wọn onídàádáa ọmọ pé mi bá wa mọ̀ pé bí ọlọ́run ó tò mí sí ní dáadáa ni n ò ní ṣe jù bẹ́ẹ̀ lọ àbámọ̀ tiẹ̀ nu àbámọ̀ oníṣẹ́ ẹbú bóun àbámọ̀ pé náà lòun ọwọ́ òun ó múra sí gbogbo tóun ṣe ń lé ayé òun ò ní padà àbámọ̀ di méjì tẹnìkan dá tẹnìkan ọ̀dá. من عمل صالحا فلنفسه ẹni bá ṣe dáadáa yọ gbẹ̀san rí ara ẹ̀ ló ṣe fún. ومن أساء ẹni ọba ti ṣàìdá kò níwà rẹ̀ lọ́wọ́ kò nírìn rẹ̀ lẹ́sẹ̀ kò lọ́rọ̀ rẹ̀ lẹ́nu ni wọ́n bà nǹkan jẹ́ òun ni wọ́n pè òun náà ń gbìn ní. فعليها ẹ̀san rẹ̀ nìkan ò ní bá pín àgbákò òbí àdánwò òbí òun náà ni ó ní. وما ربك بظلام للعبيد. bí wọ́n bá ní àwọn wo ni ń wá wá sí ẹ̀yin tẹ́ ẹ jókòó wọ̀nyí ni gbogbo ẹ̀yin tẹ́ ẹ jókòó yìí. àwọn kan bẹ wọ́n wà lẹ́ẹ̀kínní wọ́n wà lẹ́ẹ̀kejì wọ́n wà lẹ́ẹ̀kẹta wọ́n bá yá Sàtánì wọ́n ráyè lọ́dọ̀ ẹ̀ wọ́n ní wo ìlọra lẹ́yìn tọ́wọ́ tó ń dọ̀la èkejì ó tún pé díà lọ èwo èmi ọlọ́ba wọn làbó òsín ńlé ṣé èmi lọ ṣé ọ̀rọ̀ bàbá mi wọ́n sọ ní sọ̀rọ̀ ọlọ́run kọ́ wọ́n sọ ní tébù lásán tèmi àti kíní pàǹdùkú tán kó sí mi wájú yìí ẹni tá à ń wá fi ń sọ ọ̀rọ̀ ọlọ́run tá à ń sọ ń bẹ̀ gẹ́gẹ́ lọ wá gbọ́ ìfẹ́ tí wọ́n á tẹ̀lé pé wàá ṣe àfọ Buhari lèmi lọ ìfẹ́ nu a máa ń lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́ wá gbọ́ ẹ̀rí pàtí ń joro díẹ̀díẹ̀ níjọ́ lè látòrò kádìrì sáwà bọ́yájọ́ náà lọ́lọ́run ó yí kádàrá rẹ̀ padà sí dáadáa níjọ́ Monday ẹ̀yin àgbàlagbà máa ń pe Monday òun ló kọ̀ọ̀kan ìjọ àtì ẹsẹ̀hún bàbá yìí gbàjẹ́ lọ́jọ́ àtì ní sọ́tún lakọ́hún bọ́lọ̀ ń bá fún wa lọ́jọ́ ẹ máa bọ̀ káwa tún bẹ lọ́hùn èyí tá à ń bá bọ̀ tí ọ̀tí ọlọ́run òru ni lọ́lọ́run máa yí padà lágbájá kọ́ yìí ìjọ tó ti ń bẹ̀ mí mọ̀ dáhùn lórí. يمضي الصيام وأنت في تلعب. àwẹ̀ ń lọ òde ní àwọn kan bá lọ òde jì àwọn kan tẹ̀lé gbàsọ òde ẹ̀ta àwọn kan wọ sàárè la ilaha illallah ìwọ sì ń wá ń bẹ wọ́n ò sì dáa jù wọ́n lọ kọ́dà ọ̀dà tó mi tó kú torí pé bí wọ́n ti rí nǹkan lẹ́lòmíì rí àwẹ̀ ń lọ ìjà tún gbà yìí ti ń bọ̀ àbá parí èyí tá ń bá lọ yìí ọ̀sẹ̀ ń tó yé pòfẹ́sọ̀ tó lè sọ òsì. يمضي الصيام وأنت في تلعب. ìwọ́n wá ń bẹnu àwẹ̀ náà eré ló fi gbogbo àwẹ̀ ṣe yányán bọ́ọ̀ta ludo ọ̀tá drafti bọ́ọ̀ta drafti ọ̀tá monopoly bọ́ọ̀ta monopoly ọ̀gbá snooker bọ́ọ̀gbá snooker ọ̀tá scrabble. يمضي الصيام وأنت في تلعب. ọwọ́ akó káàdì lọ́wọ́ bá mú pé ọya chẹ́ẹ̀kì àwọn mọ̀lẹ́kà ń lọ́wọ́ sílẹ̀ pé ọlọ́run ò rí eléyìí gbàgbé eléyìí ni eléyìí ọ̀ràn tiẹ̀ ní sẹ́ẹ̀kì hùn
ọwọ́ ayọ̀ kan tọ́ báyìí ọwọ́ àfilélẹ̀ last card wọ́n náà last card tiẹ̀ náà nù. يمضي الصيام وأنت في تلعب. tọ́gbọ́n Ramadan náà fi pé bàbá wẹ̀ lẹ́kẹ́ àwọn kan bẹnu mọ́sálásí àlẹ́ ẹ̀jẹ̀ àgbà ní láti ijọ́ táwẹ̀ ti bẹ̀rẹ̀ wọ́n bẹ̀ bẹ̀ àárọ̀ ọjọ́ ọdún ni wọ́n jáde wọ́n lọ yí dibẹ̀ wọ́n ẹsẹ̀ wá darí lọ́ọ́lé níjọ́ wọ́n ti wà ń bẹ̀ wọn ò ríyàwó wọn ọ̀rọ̀ mọ àwọn ọmọ kan wọ́n kalẹ̀ kó báyìí wọ́n sì gbóúnjẹ kalẹ̀ páànù tàná òun ti kó síta fún wọn wọ́n kó páànù òun sì kalẹ̀ pé oúnjẹ ti dé o tọ́ba rí pọ́ lọ tán wọ́n sì rọra sí wọ́n gbé oúnjẹ wọlé wọ́n yìí tún tilẹ̀kùn padà lọ sí ọwọ́ tiẹ̀ wọ́n dín kára lọ́wọ́ nu kísìnì nírọ̀lẹ́ Ramadana ẹ̀ tún wá lẹ́ múra irú aṣọ wo lọ́wọ́ yìí obìnrin pé nǹkan ṣe yín ni nínú Ramadana ẹ̀ sá sì jẹ́ àṣìnú náà gbẹ̀gẹ́ni ọlọ́wọ́n sọ pé gbogbo nǹkan lẹ́yìn aláàlí gbọ́ ẹbí ìyàwó mi ni ọ́ ọlọ́wọ́n sọ yìí omi gbẹ ṣé wàá kó ni ẹ kó. يمضي الصيام وأنت في تلعب. àwọn ọmọ ìyá wa wọn bẹnu mọ́tálásí jimá nídìí àpẹ́ àárọ̀ ọjọ́ ọdún òun ni wọ́n jáde sáyé wọ́n lọ yìí tí wọ́n wá darí wọlé wọ́n bẹ̀ lọ́hùn ọlọ́mọsá bá ń kẹ́ bàbá Pákútà. àmín. ọlọ́mọ bá ń kẹ́ bá ń yáàfì ẹ̀. àmín. bàbá wa ní Pákútà ń tó ogun bọ́ọ̀nù ni wọ́n lọ ọdọọdún bàbá yìí ti kọ̀tún láti wọ́n lọ àfáà mi ni bàbá náà wọ́n pè mí àfáà mi ń lọ lọ́túnla ó ti yé mi pé ń lọ ìtìkáfù nù ó sì ti láyè bàbá Pákútà wà wà ń bẹ̀ bọ́dún bá wá tí pé wọ́n kọ̀tún la láàkì ń wà nítọ̀ ìwọ gbà ọlásọ tí wọ́n wọ̀ lọ yí dìnnú gbogbo aṣọ tí bàbá ni máa ń wọ̀ jáde ní ìtìká tí ó wọ̀ kó ní èmi lèmi fún wọn agbádá oní kí wọ́n wọ̀ lọ yí dì ẹ wá wo bàbá ni ó àwọn àgbàlagbà jọ̀hún bàbá wa lọ yí dì èyí tẹ́ mọ̀ pé yẹ kó darí lọ lé ẹ̀ bàbá Pákútà ń bọ̀ láti yí dì ń bọ̀ lé mi ní àfáà mi tó ọlọ́run lọ́jọ́ mi rí ó gùn ìwọ̀n lọ lé báyìí ìwọ̀n tó ẹgbàá ẹ máa mú lọ lé bàbá Pákútà ọlọ́run bá ń kẹ́ wọn. àmín. gbogbo ogun tí mo jà èmi àti bàbá Pákútà lájọ jà èmi bàbá Pákútà lájọ jà wọn bẹ lárí kíámà nísìn ọlọ́run náà ń gbọ́ bá ti tún wèé ẹ máa ṣe dáadáa ni wọ́n máa rántí lẹ́yìn wa bàbá símá bàbá yẹn ti lọ nísìn òun là ń rántí ẹ̀ wọ́n sì lè wá dọ̀ mi àfáà mi mo ní kí n wá wò ọ́ náà ni àwa wà nulẹ̀ wà ní ká jẹ ọ̀dá náà á jẹun wọ́n sì máa àwàdà sí tí wọ́n bá ń ṣe àwẹ̀ àwọn lè mọ̀ níjọ́ mi tí wọ́n ní bàbá à ń la bẹ́ẹ̀kúta bá fẹ́ lọ àfáà mi ọba tí ní nǹkan lọ àgbàlagbà ni wọ́n bá wọ́n tó bàbá ìwà jẹjẹ wọ́n wá jókòó wájú mọ́tò ṣé ẹ wá ní jọ́mọ́ ti wà nínú ọkọ̀ pẹ̀lú wa àwa náà mọ̀ gbádùn tíráfúnì tí a fi débi à ń lọ ẹ mọ̀ rí ẹ̀rín àwọn ọ̀rọ̀ tó sì ṣe pé kìí ṣe rọ́ gbogbo tí mo mọ̀ ń pa àfáàndá sàlẹ̀ àti ọlọ́run bá kẹ́ wọn bá gẹ̀ wọ́n àwọn Pákútà ló sọ fún mi àwọn àgbàlagbà dáadáa làárọ̀ tí wọ́n yìí àwẹ̀ wa lọ eré ló fi tiẹ̀ ṣe gbogbo ọ̀sán eré ló fi ṣe gbogbo òru ẹ̀ eré ló fi ṣe ìwọ̀n pé wọ́n lásàmù níládá wọ́n lásàmù wọn ní kì í ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yàn bá kí láàmú ló níládá dé àmọ́ wọn ní kì í ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ yàn bá kí mo sọ fún yín jò ní mo ní ọwọ́ ajọ́ ọ̀nà yẹn kò jọ́ ọ̀nà yẹn ojú tó fọ́ mo sọ fún yín ọ̀sánfààní lára eré ṣèbọ́fọ́ ń sì ń bẹ́ńbẹ́ ẹnu pẹ́yìn náà ti mọ̀ pé eléyìí kò rí náà eléyìí lórí náà òun náà sì ràn kẹ́ ẹ̀ láyìn bí sì ń ṣẹ́jú òun náà ń ṣẹ́ àmọ́ kò rí náà má ṣe bọ́ sàǹfààní lára eré bẹ́ẹ̀ bá yọ kó àdánwò dé àhọ́ ni. La ilaha illallah. gbogbo tí wọ́n máa gbé gbà náà kì í sọ̀rọ̀ yàn akínú tá àtúnṣe nẹ́fìlà kì í sọ̀rọ̀ yàn ẹ má dáhùn ẹ má kí bá a bá kí bẹ́ẹ̀ bá a bá kú tá a bá déwájú Ọlọ́run kò ní jẹ wáyà nítorí ipa àyàn nẹ́fìlà bí ọba ní ìlò yóò kó sẹ́gbẹ́ kan ni kò ní jẹ wáyà nítorí ipa àyàn nẹ́fìlà kò ní jẹ wáyà nítorí ipa kásámù
yọ san wálé sẹ́yìn ni ẹ̀ẹ̀kan la nẹ́bí kí fáwọn àwọn sàbí ẹ̀ sallallahu alayhi wa sallam. wọ́n wá tún wá retí rẹ̀ ńjọ́ kejì anabi ó jáde akaramakallah. anabi ó jáde sí wọn nígbà wọn kírun tán wọn wá lọ bá anabi a ti ń retí nígbà gbogbo wa ti ṣe tán sáwọn anabi ni mo mọ̀ pé máa retí ìfẹ́ kí n tún máa wá kí n máa kí kẹ́ mọ́ tún wá sòwò náà dọ̀rọ̀ yàn ẹ máa kí ẹ ní ládàá bẹ́ẹ̀ bá kí ọ̀ràn yẹn kọ́ àmẹ́mì rẹ sáadá táwọn ọ̀hún kí wọ́n gbé wò ní kí ìwọ tó ń ṣe sí náà ó sì ń gbọ́ bọ́lọ̀ ní ọ̀dà ọ̀ ń parọ́ ọlọ́run sì ní la'natullahi 'alal kazibin gbogbo ohun tí ọ̀dà lọ alájọ́ ń ṣe àwọn wọn ni ò ṣe gángan wọ́n sì tún wá ń sojú kòkòrò pé báwọn tiẹ̀ ṣe wá tún wá gba ládàá tó dá lọ́dọ̀ ọlọ́run bẹ́ẹ̀ tí wá wá sí yìí nísìn ládàá lẹ́yìn náà ń gbà hùn bẹ́ẹ̀ bá sùn lóye yín ta ni ó jí àmì ẹ̀jẹ̀ lọ gbọ́rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run lẹ́ ń gbọ́ yìí máa wábì kan tó ti máa bọ́lọ́run ṣòwò máa bọ́lọ́run ṣòwò ń bí nǹkan kan onítẹ̀sùbà ya Latif ya Latif ya Latif ya Latif ǹjẹ́ ọlọ́run ọba dáhùn ìwọ náà máa wò pé oore ìyá ṣé wàá rí lura wọn fún mi báyìí ọlọ́run gbàdúrà rẹ nù ni ìjọ wo lọmọ tó ṣe tọ́lọ́run gbà àsìkò wo lọmọ tó ṣe tọ́lọ́run gbà àmọ́ ẹ dákun àwẹ̀ pẹ́ lórí irun tó wà hùn lórí àdúrà tó wà hùn kí ni ọlọ́run ti mọ nta nfẹ́ ọmọ nta nfẹ́ à ń bọ̀ láti Àkúrẹ́ ní anakọ́hún ni à ń bọ̀ láti Àkúrẹ́ alájẹlẹ́gẹ́ ọlọ́mọdé àtàn sójú ọ̀nà amiina àwa kan tráfíkì ọ̀nà yìí kìí sí tráfíkì bẹ́ẹ̀ kí la ṣẹlẹ̀ mo wá sọ̀kalẹ̀ mo sì wá gbádá mo dé fìlà mi ìwọ̀n lọ la ilaha illallah nígbà tá a débi alájẹlẹ́gẹ́ àjàgbé ni ọ̀pá gbogbo wọn ó sì lọ ọlọ kò dúró ẹ̀jẹ̀ lérí títì mo wá súnmọ́ wọn yìí mo kẹsẹ̀ bọ àárín àwọn òkú ìwọ̀n wò wọ́n pé àwọn eléyìí náà sì dágbére báwa náà ti dágbére nílé yìí nípa wọ́n ń kọ́ dàbọ̀ wọ́n ti kú kalẹ̀ lẹ̀ ẹ̀jẹ̀ ń sàn ọmọ ànábì Ádámù àwọn àtàbà ti kú kí lọ́kàn wá ẹ̀ pé kí làwọn wá kí kí wọ́n bá wa sọ̀nà bá ṣe kọjá àwọn èèyàn nílẹ̀ lẹ́yìn bá àwọn èèyàn bíi tiwa kálukú wa ń gbé bó orí rẹ̀ á dí nígbà tí ó ṣe àwọn road safety dé wọ́n bá ń pàṣẹ kálukú bá a ṣe ń lọnu àwọn nù ńlẹ̀ lẹ́hùn ẹni ó kú ni tiẹ̀ tán níbo lọ́ọ́ parí ẹ̀ sí níbo ló ti bẹ̀rẹ̀ nítorí fi mọ́ sin lọ́hùn dáadáa nu ògìgì náà ni àwọn náà ní destination tí wọ́n ń lọ ọlọ́run lẹ̀ ní débẹ̀ La ilaha illallah. wọ́n parẹ́ sójú ọ̀nà bẹ́ẹ̀ ọmọ alámọ̀ sì pa ìmọ̀ ìpẹ́ gbàgbé nǹkan kí la arọ́ náà sí báyà àfa a tún bẹ̀rẹ̀ ní 130 140 tí wọ́n ló déhùn bọ́lá ọmọ tó fi tiwa sí bọ́lá ọmọ tó fi tiẹ̀ sí. إذا شئت أنت حياة ودينك سالما وبه إذا شئت أنت حياة ودينك سالما يا جتما بي وعقلك موفور يزيد ويكمل وعقلك موفور يزيد ويكمل sọ fẹ́ bẹ́ẹ̀ ìzáṣíìtà tó ń bá ń fẹ́ àǹtà àyà kọ́ ọmọ sẹ̀mí láyé ẹ̀rí. ìzáṣíìtà àǹtà àyà wàdínùkà sálímà. o ti fẹ́ kẹ́sìn rẹ tó ń sìn ó fẹ́ kó lálàáfíà àṣùbà rẹ tó kí àyílà rẹ tó kí alásàrì tó kí magribi tó kí ìṣáyì tó kí àtàwọn nẹ́fìlà tó tún yàn ó fẹ́ kó lálàáfíà níwájú Ọlọ́run. wàkìlúkà mawfurun yazidu wa yakimulu. olùfẹ́ kíkiri rí làákàyè rẹ kó máa function kó máa ṣiṣẹ́ dáadáa
ó sì fẹ́ kó pé àǹfààní jẹ́ wá sọ kankan fún ọ nǹkan méjì náà lọ́ọ́ máa rántí ọmọ ìyá mi tó wáyé lálẹ́ yìí sì máa gbàgbé nǹkan méjì. fakun mu'ridan an kulli birrin sana'atahu. 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 àkọ́kọ́ tó máa gbàgbé dáadáa tó bá ṣe fún yàn láyé gbàgbé ẹ̀ alájẹlẹ́gẹ́ dáadáa tó bá ṣe fún yàn gbàgbé ẹ̀ sẹ́ńgbà tí ò sí bàbá wọn mọ́ ìwọ lọ san owó tẹ̀gbọ́ntàbúrò tí wọ́n jáde yunifásitì gbàgbé ẹ̀ má rántí mọ́. fakun mu'ridan an kulli birrin sana'atahu. مع الناس والسوء التي بك تعمل. مع الناس والسوء التي بك تعمل. máa rántí nǹkan méjì máa gbàgbé nǹkan méjì ọba ọlọ́run bó ti fẹ́. máa gbàgbé orí tó bá ṣe fún yàn àwọn orí tó bá ṣe gbàgbé ẹ̀ má rántí mọ́. bí ọba sì tèmi kò lè jẹ sí àmọ́ tó àsọdùn ni ọlọ́run fi ọ ṣe sábàbí ni bó o sí láyé yóò jẹ sí àmọ́. fakun mu'ridan an kulli birrin sana'atahu. ìkọ̀ jáde iléèwé tán ìrìn rédèrèdè kínní èmi lọ́lọ́run fi sàánú ẹ̀ èmi náà ni ọ̀wá kímọ́ yìí èmi náà mọ̀dọ̀ tá rẹ̀ yìí bọ̀ọ̀bá sínbẹ̀ yóò lọ ibi tó fẹ́ lọ yóò débi tó fẹ́ dé yóò wà láàyè tó fẹ́ wà ebọ́ lọ́hùn ní pin ó fi wọ́n ṣe sábàbí ni bọ̀ọ̀bá sínbẹ̀ tí ẹ ó ṣe tọ́lọ́mọ ṣe. fakun mu'ridan. máa jẹ́ni tí ó máa gbàgbé. an kulli birrin sana'atahu. gbogbo orin tó o bá ṣe gbàgbé ẹ̀. ma'an nasi ètò ṣe fún yàn. والسوء التي بك تعمل. ẹlẹ́kejì tó tún máa gbàgbé wàsó ilẹ̀ tí ibi kàtún ọmọlú aburú táwọn yẹn bá ṣe sí ọ gbàgbé ẹ̀ má rántí má bí ìbá ṣe ni ọlọ́run bá nílò ó ṣòro gbàgbé. ìyàwó kan náà mú ní ó sì jágbá máa ń lọ́wọ́ ó sì fẹ́ ìyàwó tiẹ̀ wá ń jẹ́ mẹ́ta ẹyọ kan tèmi tún wá wù ọ́ gbogbo ọjọ́ tí ń bá rìn láyé bíi kájàgbé ọ̀pá ni. fakun mu'ridan an kulli birrin sana'atahu. gbogbo ọjọ́ tí ń bá rìn bíi kí ọ̀kadà ọ̀ gbà dànù. ma'an sórí ní nasi. fojú rẹ wò. èmi tí wọ́n ti ń gbóúnjẹ sí tébù mi máa wá dẹni tíyàwó àbúrò mi ń dáná ń gbé aláyí ẹ bá láti tẹ lẹ́mìí tẹ́mi sọ pé n tó wù mí jẹ ni ń bọ̀ jáyàwó mi gbà mọ́ mi lọ́wọ́ wọn á ń pẹ́ bá làwọn tẹ màá ní ẹgbẹ́ wa ń gbà wọn tún gbẹ́ bàdé mọ́ kọ́ ọ́bọ̀ dé ọkàn sàlẹ̀ páànù ni òun wá rọ̀ kò sì ṣeé kọ́ ọ lẹ̀ ẹ tèmi tọ́ mọ̀ ọ́n rò ọgbà lọ́wọ́ mi kọ̀ wá sígbà tí n bá tọ́ ọ bá ti lè pàdé ẹni ọgbà ìyàwó rẹ̀ bó ti máa wó ni pé eléré ibú yìí ni kò ní dáa fún ọ láyé gbogbo bó ṣe máa wò èpè lọ́mọ ṣe àwọn tọ́lọ́run bá kẹ́ni wọ́n máa gbàgbé rẹ̀ afáwa níjẹ̀ ń gbọ́n mọ́ràn ìwọ náà jọyìn wọn. fakun mu'ridan an kulli birrin sana'atahu. ma'an nasi wasu'i allati bika tu'mal. ma'an nasi was-su'i allati bika tu'mal. orí tó o bá ṣe gbàgbé ẹ̀ mọ́ràn tí mọ́ ọ̀pẹ ni ọmọ adápọ̀lọ́ ní kò ṣe àákánjú ṣe dáadáa ni àákánjú ṣe dáadáa torí kú lédè páànù wọn tátẹ́gùn káyì àtàṣà ń ṣe mí ni mo sì ní ń pè káfíńtà kọ́ bá wọn kàn án òtún kàn jọ̀hún ọba dúlọ́la kí n pe ọmọ káfíńtà yìí ọ̀làtúndé òtún bá wọn kàn án kánjú ṣe àákánjú ṣoore ni torí ikú
wà lọ́ra kó tó sábúrú sọmọ kó ní kíní tí máa jẹ́ tó gbé sẹ́yìn kùnlé kó tó lọ bẹ̀ kó tó lọ ṣe báyìí síbẹ̀ ẹ̀mẹ̀ta náà lẹ̀ ṣe àdáyé lérí ibú ni ẹ̀tẹ́ ní gbogbo nǹkan bá ní ìka wọn fi ṣe ẹ̀mẹ̀ta wọn ṣe jẹ́ láì ṣe pẹ́pẹ́yẹ yà wá yọ abẹ́rẹ́ ẹ̀bẹ̀ yà fi lé àwọn olùgbò wọn ń gbọ́nu lágbo lẹ́yìn àyìn ìwọ́ra mọ́tò tààrà rí inú àwọn tó ti lọ bọ́ọ̀ bá jáde òní dé abba kí ló fẹ́ fi ṣe kò sì ní dé lóòótọ́ bàbá yìí gbajẹ́jẹ́ àwọn kan ti feri sọ̀gbà lọ bẹ́ẹ̀ wọ́n ní kẹ́lòmí ọmọ rìn lónìí máa lọ àní pa ọ́ àmọ́ máa lọ ń lọ wọ́n bá jókòó ìlú tó dé jókòó wọ́n ń pè láti jẹrin láti ń rọ́kùnrin yín yàn yín wọ́n ń pè ṣé wèrè ni wọ́n kì í ṣe wèrè ẹ̀sùn mọ́ ẹ̀ ńlẹ̀ ó ní ẹ̀ káàsán ẹ̀ ńlẹ̀ àti ń rí ń gbà yìí láti jẹrin ó ní bẹ́ẹ̀ ni ń bọ̀ lẹ́ ń lọ gan ìmọ̀ bíi tí ń lọ. La ilaha illallah. ẹ̀wẹ̀dá ìmọ̀ bíi tí ń lọ ń bọ̀ lẹ́ ti ń bọ̀ láti Ìlọrin ní ìmọ̀ra ìsà ń lọ ni bó lẹ́sẹ̀ iwájú Ọlọ́run ojú àlè kìámà. La ilaha illallah. nítorí ogún bá bẹ́ẹ̀ ẹ̀sìn ni wọ́n máa lọ ẹ̀sìn lọ. nítorí ilẹ̀ bá bẹ́ẹ̀ éékà mélòó éékà mẹ́wàá sọ́tán ẹ̀sìn ni wọ́n máa lọ ní wọ́n á lọ ó tún kó nsoko tó tún bọ́ Mẹ́dúgùrí àwọn tó ń pè ẹ̀ǹlẹ́ fẹ́ ń béèrè yẹn ni ó tó jẹ tata àti ẹni yẹn ni ń béèrè ẹnì kankan kí lẹ̀ wá ń wá gan ń lọ ni ebi olúgbòhùn wọn ti parí ẹ o pé máa lọ olúgbòhùn tọ́lọ́hún bọ̀ abẹ́yìn náà ṣiṣẹ́. Allah. فكن مريضا عن كل بر صنعته مع الناس والسوء التي بك تعمل ọmọ ìyá mi má gbàgbé nǹkan méjì má rántí nǹkan méjì oore tó bá ṣe gbàgbé ẹ má rántí mọ́ aburú tó bá ṣe sí ọ gbàgbé ẹ má rántí mọ́ kí ló máa wá rántí méjì ìta àkọ́kọ́ tó mọ̀ gbàgbé nù. وكن ذاكرا للذنب والموت تعملا بما اختار لقمان الحكيم المفضل بما اختار لقمان الحكيم المفضل. ẹni naam ẹ bá ń ké bisimilayi kakulu alahu kan fún wa sí àgbáyé. bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad àmín. àwọn ni gbẹkẹwu lọ ni o gbẹkẹwu lọ èmi àmọ́ pé èèyàn kú tán kó ìtún wà láyé òun wà sí àgbáyé mọ kọ́kọ́ rí gbogbo ntẹ́ mọ̀ pé ẹ̀ ń sọ kí ó ti sọ kalẹ̀ wọ́n wá ń yọ fún wa lẹ́yọ kọ̀ọ̀kan ẹ máa pàdé ẹ̀ lórí Facebook bí ìgbà tí ń tún wá ń bẹ láyé bẹ́ẹ̀ náà láàmú rántí ìwọ náà wọn lọ́lọ́run wọn ní kò ní yẹ bá mi oko wọn rántí èèyàn náà bá lẹ́yìn tó ti kú wọn kò ní dáa fún bá mi oko kí ló dé bá mi oko wọn ya wèrè bí àwọn oògùn tí ò da ọwọ́ ó ń bọ̀ òun náà ń bẹ láyé ń ṣe tí agbára ni èmi ò jíǹdó mo lè pé orílẹ̀ kọ́ ọmọdé lé irọ́ ni ilaha illallah. ìgbẹ́ máa rí lé mọ́dé lé kíni ẹ̀rẹ́ ni ó burú ni àníṣebí lé ní mo sílẹ̀kùn nù lé ní kí má rí lé ń bo gbogbo wọn ti lọ ọlọ́mọba wa yá fi wọn. àmín. nígbà náà tí wọ́n bẹ láyé tí wọ́n ń ṣe gbogbo aburú ni wọ́n ṣe bá wọn ṣe nǹkan rẹ ni ọ̀hún ni wọ́n ti ń mọ̀ ní sẹ́gbẹ́ yé ọlọ́run o bó o la ṣe báyìí ọlọ́mọba wa yá fi wọn. àmín. àwọn ọmọ wọn wá ń jẹsẹ́ bú ní láyé lónìí wọ́n rí radarada jagbajagba ránhunránhun ìyàwó kan ọba kan lé wọ́n bí ma ọ̀tọ̀ òun wọlé ń ṣe ọ̀tọ̀ lẹni tí ń tọ́jú ọmọ
kò rí bùkátà gbọ́ ọlọ́run lẹ́sàn àwọn baba yín nù. La ilaha illallah. lọ́wọ́ wà dáadáa kalẹ̀ torí ọ̀la rẹ̀ àwọn kan làwọn náà ti là ń ṣàdúrà fún wọn yìí wọ́n lo gbogbo wàhálà wọn lórí wa torí ká bàa jẹ́yàn irú àwọn baba wa làjí àgbà ẹ wo wàhálà wọn lórí wa torí ká lè bàa jẹ́yàn gbogbo ohun tí àwọn wá rí lónìí àyàdù àwọn ọmọ wọn àkó fún wọn àwọn làánà nǹkan wa. فكن معرضا عن كل بر صنعته. oore tó bá ṣe ọmọ ìyá mi máa mú lọ lé lálẹ́ yìí máa gbàgbé ẹ máa rántí mọ́ ó kí ọ kò kí ọ ìwọ sá máa dúpẹ́. مع الناس والسوء التي بك تعمل. aburú tí wọ́n bá ṣe sí ọmọ ìyá mi má wo bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lọ́n kọ́ lọ́n jí ọ gbàgbé ẹnu tèmi ìní saburu fẹ́ni tó saburu fún mi láyé ẹni ó sì sọ̀rọ̀ mi tí ọ̀dà ọ̀sà wà pé òun sáfẹ́ bà mí jẹ́ ó sì geri Facebook ọ̀tànná ní gbogbo ohun tẹ́mi ò ṣe ọ̀dà mi lójú pa àwọn kan tá bá mọ̀ mí ó pé ìbàjẹ́ lélẹ́yìí àfẹ́sẹ̀ gbogbo nǹkan wì irọ́ lélẹ́yìí ń pa ẹnu pa àwọn eléyìí òun ti gbà pé irọ́ ni ó ti tó mi lọ́dọ̀ Ọlọ́run nítorí ẹ̀ sọ tí wọ́n ò ṣe àmọ́ ń jọ àlìkìyámà ìjọ yẹn gan ni màá gba agbára ẹ fìlì ẹ ń jọ àlìkìyámà Ọlọ́run fèrèjì mi ni èmi Ọlọ́run kò sí àfèrèjì Ọlọ́run ó pè sọ gbọ́ báyìí iṣẹ́ ẹbú tiẹ̀ iṣẹ́ ẹbú tèmi ẹnu wọn kẹrẹ́gì méjì tó kù ńlẹ̀ nínú iṣẹ́ ẹbú tèmi wọ́n lẹ̀ mọ́ tiẹ̀ ẹnu sẹ́ẹ̀rẹ́ rẹ̀ tó ṣe gàgà bíi pẹ́rẹ́gì kan àbọ̀ lọ́ba tán lẹ̀ wọ́n lẹ̀ mọ́ tèmi ọ̀rọ̀ parí. bí kuranu ti tó yìí òòrí wáàsí ọ̀rọ̀ àyà kan tó fi ṣe wáàsí mbẹ́ àfi kọ́ ọba tọmọnìkejì jẹ́ ọ̀rọ̀ àdìsí ànábì kankan ké fáwọn jàmá pé ọlọ́run ọba mi sọ pé inna Allaha ọlọ́run ọba mi o kọ́ wa ké kanlẹ̀ pé ọ̀rọ̀ ànábì lẹ gbọ́ yìí o. الله في عون العبد ما دام العبد في عون أخيه tó ọlọ́run ọba ọmọ bẹ lálàránṣẹ́ pẹ̀lú ẹrú kan lópin ìgbà tẹ́rù níbọn náà bá ń já lálàránṣẹ́ pẹ̀lú ọmọ ìyá rẹ̀ orí yìí ń wí àwọn lọ sọ̀tàn bàbá tí ayé wọn ti dá ẹ wá ń purọ́ wọn kọ script lẹ́yìn lọ́wọ́ kí ẹ máa bá tàwọn kan jẹ́ lórí kínní ẹ wá ń kọ́ bẹ́ẹ̀ ẹ ń sọ tí wọn ò ṣe ọ̀pá kan ọ̀yà kan ń wèrè wọn ò mọ kéwú ẹnu wọn ò dá ọlọ́run sì jogún tó jogún nì fún wọn dòní ńlẹ́kùn náà ni kò túká ṣé ẹnu wọn ò dá nù ni ẹnu wọn ò dá gbogbo ruwa yìí náà hi ń tá a hi lára wọn sẹ́nu wọn ò dá náà nù ni nítorí kílẹ̀ fi ń ṣe wọn ni ẹ̀yin náà máa wá wò pé ẹ sì fẹ́ dá a lábọ̀ kò ṣúọ̀. àwọn bàbá tá a kà á lẹ̀ wọ̀nyí wọn ò bá tẹnì kankan jẹ́ wọn ò dá tẹnì kankan rú wọn ò sọ̀tàn tí ọ̀dà ń pa ẹnìkan èyí ṣe tẹ́yìn tòní àwa tòní èyí ṣe tá àwa ń sọ tí ọ̀dà nípa wọn. àwọn bàbá tí wọ́n fi ọlọ́run hàn wá tí èsì pé wọ́n ní ọlọ́run ní bígbà téèyàn ń wo asádọ́sì yìí wọ́n fọlọ́run hàn wá pẹ̀lú sẹ́ǹsì ẹ̀ wọ́n fọlọ́run hàn wá pẹ̀lú pé bọ́lọ́run ti ṣe ni tani tiẹ̀ ń béèrè nípa ọlọ́run gan wóra rẹ̀ náà Allah. kí ló ń béèrè nípa ọlọ́run sí wóra rẹ̀ ọmọ ọlọ́run o jókòó bó ti jókòó yìí ẹ wò kan mo ti jókòó yìí láì ṣe pé mo lo ọwọ́ yìí tí mo fi ń ṣe báyìí wá ọlọ́run síbẹ̀ ẹ wò kan kò sí kò ná mi ń wàhálà kò dààmú mi bí n ti ṣe yìí mo sì fẹ́ ṣàdúrà mo ní bisimilahi rahman rahim kul huwa allahu ahad allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad mo tún nà kejì bisimilahi ẹ̀wọ̀n kan ọ̀kan kan ò sì dín kankan lọ́wọ́ nǹkan kan ní ń kọ̀ǹtrólù rẹ̀ nú ara wa wá ọlọ́run síbẹ̀ ọ̀n bá mi sọ̀rọ̀ èmi rẹ̀ jọ dúró ọ̀rọ̀ tẹ́nìkan sì ń sọ ń bẹ̀ wọ́n sì tún gbọ́ kò sì disturb èyí tí wọ́n bá mi sọ a sì parí ọ̀rọ̀ tán mo ní amúdá mo gbọ́ tó ń béèrè pé sáwọn alájí wà nílẹ̀ kan wọ́n bẹ̀ ń lé wọ́n sùn ní la ilaha illallah kí ló ń wọ́ lọ́hùn kí sí
kí n tiẹ̀ pẹ̀lú kó fẹ́ rí. La ilaha illallah. máa gbàgbé nǹkan méjì máa rántí nǹkan méjì kí ló máa wá rántí. وكن ذاكرا للذنب والموت تعملا. وكن ذاكرا للذنب ntọ́ tẹ̀lé kí ni ẹ wá jẹ́. والموت تعملا. máa wá rántí ntọ́ máa rántí ńlọdẹ yìí. وكن ذاكرا للذنب máa wá rántí ẹ̀ṣẹ̀ dọ́ọ̀ṣẹ̀ kí sọ̀rọ̀ náà lọ wájú Ọlọ́run èyí ò ní ọmọ rántí kó mi ọmọ bọ́ lójú rẹ̀. wòye oyún tó ní kọ́ ọmọ nìyẹn ṣẹ́ fún ọ jẹ́nu rẹ̀ ọmọ bàjẹ́ pé bóòlù ṣe pàdé Ọlọ́run. wo àmánà tí wọ́n gbé sí ọ lọ́wọ́ tó jàǹbá àmánà jẹ́rù ọmọ bà ọ́ kínú rẹ̀ ọmọ bàjẹ́ pé bóòlù ṣe pàdé Ọlọ́run. وكن ذاكرا للذنب والموت تعملا. dákun máa rántí ẹ̀ṣẹ̀ ìgbàwọ Ọlọ́run ọ̀nà wo ni ń gbé gbà bóun ní ti ṣe. ọmọ tó bá bá ìyá rẹ̀ àti bàbá rẹ̀ láyé tó bá tún wá dijọ́ àríkèámà tírú ọmọ bẹ́ẹ̀ bá wọná eré ibú méjì ló ṣe. ọba ìyá rẹ̀ báyìí ó sì bá bàbá rẹ̀ báyìí ó tún wá wọná dijọ́ àríkèámà eré ibú rẹ̀ dọ́bù ni. ọ gbọ́dọ̀ ra àlìjẹ́nà lára wọn ni kọ́mọ sí ìyá rẹ̀ bí ẹyin tó fẹ́ kọ́ fọ́ máa gbé ìyá rẹ̀ gẹ́gẹ́ bàbá rẹ̀ gẹ́gẹ́ níjọ́ mọ táwọn alájì fi sínú báyìí wọ́n tẹ gbogbo ẹlẹ́ fún wọn ni níjọ́ mọ táwọn alájà fi sínú wọ́n àti ìyàwó rẹ̀ jẹ́ ń tọ́ da àwọn alájà ń bẹ́ ń bí ẹ fi wọ́n sí lọ́hùn. wọ́n ní ẹjọ́ èmi náà ti ní fámìlì tèmi náà báyìí ọmọ ní márùn lẹ́lẹ́ yìí fámìlì tèmi náà nù ni jọlọ́n bá ní ráyè yìí máa dọ́dọ̀ yín àwọn ọmọ rẹ̀ ó ṣe bẹ́ẹ̀ fún wọn náà láyé ọ̀jẹ̀ ìka kásá bàbá àtìyá ẹlòmíì kò mọ ìwọ wọn. gbogbo wa bàjẹ́ tí ń bẹ láyé yìí nísìnyí ẹ dákun sáàsì rí àlìjánnà lára bàbá àtìyá wa báyìí. yẹ ìgbésí ayé rẹ wò kọ́mọ abira rẹ pé lára bàbá rẹ àtìyá rẹ sóòsì rí àlìjánnà báyìí. jọra sọ fáwọn alájà jọra sọ fálájì ọdẹ aago ọrùn ọwọ́ mélòó tọrọ fáwọn alájì ó di bàtà mélòó tọrọ àwálé fálájì bámi bẹ́ẹ̀ bá lọ jimá lọtún la bàtà yìí ni ẹ wò ǹjẹ́ ọ̀rọ̀ àrí fáwọn alájì wá wo bàtà tí wọ́n ń wọ̀ bàtà yìí náà fìlà yìí náà mọ ẹsẹ̀ bá yín rà ni ẹ dé wò ná bí a bá sáìsì yìí kí n mú padà lọ kí n mú ìtọ́ sáìsì yìí wá. bàbá rẹ ò dé fìlà rẹ rí bá ké ọmọ mi lọ́ra fún mi wọ́n sì ní fìlà ọgbà gbégbà tí wọ́n ń fa òun tẹ̀tẹ̀ ọgbà gbégbà tó ń sáré ọgbà gbégbà tó tí ma tí ó sì ọ láburú ó tí ma ń mú kó lójú ọ̀nà àwọn ni wọ́n ń bọ̀ ọmú ẹ̀sán wo lọ́sàn wọn. وكن ذاكرا للذنب وكن ذاكرا للذنب والموت تعملا. àní ọmọ gbàgbé nǹkan méjì máa rántí nǹkan méjì tàkọ́kọ́ lẹ ti gbọ́ ni má gbàgbé wọn ẹlẹ́ẹ̀kejì tọ́mọ wa rántí máa rántí ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ àwọn arìn tó rìn tí ń já sẹ́sẹ̀ àwọn ọ̀rọ̀ tó sọ tí ń já sẹ́sẹ̀ àwọn àwà tó hù tí ń já sẹ́sẹ̀ àníyàn rẹ tí ò dáa tí ń já sẹ́sẹ̀ máa rántí ìbálò rẹ pẹ̀lú ọmọnìkejì tí ń já sẹ́sẹ̀ ọ̀rẹ́ rẹ sáré bí ó ti dáa fún ọ ó sì ń sáré bí ó ti kẹnu ẹ̀ bọ́lẹ̀ máa rántí. wálé máa ti tá àmà ẹ̀ lẹ́rùn máa wá rántí ikú nbọ ní ọkà ọmọ nbọlọ dà kẹsí sọmọ jẹun lọ́wọ́ ni sọmọ rìn lọ ni àbọ̀là àksidẹ́ǹtì àbílẹ̀ òwò pa ọ́ abomi ó gbé ọ lọ àbọ̀rọ̀ ọlọ́rọ̀ ni ó di tiẹ̀ wọn ó sì tibẹ̀ jáde láyé èwo ni ó jẹ́ tiẹ̀ mbẹ́. وكن ذاكرا للذنب
والموت تعملا بما اختار لقمان الحكيم المفضل بما اختار لقمان الحكيم المفضل alájẹ ẹlẹgẹ bá a ti ń bá a lónìí. tani afa àtẹrẹ dà afa àtẹrẹ dà bá ń gbé sí àrẹ sẹgbẹ mi nìyí. arọwà sí baba wa alájí àgbàrún ní tafsiri yarhamukallahu sheikh àfàgbà ti ní baba ti ríra wa wàdàbíyà kí ni wọ́n máa dùn ọmọ ìyá ríra wọn nù. ntọ́jà àfa nù ọ̀wá wà sí wa lálẹ́ yìí látàǹsà làáfà lò. لا تنسى أصلك يا فتى. ọmọ ìyá mi má gbàgbé ìpìlẹ̀ rẹ ibi ó ti mú mi ibi ó ti dé èèyàn ibi tó ti dání tí ń wọ agbádá tí wọ́n kó sẹ́sì ibi ó ti dání tí ń bọ̀ tilẹ̀ ẹ̀rọ má gbàgbé bẹ̀. علما إلى ما تنتسب. ọ̀dàmọ̀ ní ẹnìkan ló lo gbogbo wàhálà ọ̀làágùn torí kí wọ́n lè ṣe rere. كل أن يبن لا تخاف للهادي والمغترب شيخ اللبيب الألمعي أصل الوصول بلا الرياء بركاته عمت جميع الأرض من كل الحسن دوما بنا تفاخر. abánibẹ̀yẹ̀ bá bu yẹn má dà wọ́n lóhùn ẹ̀ máa bá tiyín lọ tó rẹ níbi ẹ̀ ń lọ ní ibi ẹ̀ ń lọ jìnnà àfàlẹ́ sì débẹ̀ bẹ́ẹ̀ bá bu yẹn ẹ̀ má wù bẹ̀ ẹ̀ máa bá tiyín lọ. دوما بنا تفاخر. bí a bá sọ ohun tí ọ̀dà sí yín ẹ nà wọ́n lẹ́wọ̀n ojú ẹ má wo bẹ̀ rárá ńlọ́sẹ̀ lára alájí àgbà ẹ wo gbogbo ohun tí wọ́n fi wọ́n ṣe láyé wo ohun tí wọ́n fi wọ́n wé síbẹ̀ bàbá rẹ̀ yìí wọ́n ni. دوما بنا تفاخر. alájí àgbà tòní náà ariwo tí bàbá yẹn ń pa ni pé ẹ má pẹ́ gbìjà ara yín gbogbo ohun tẹ́ ń bá ń gbọ́ tán bá ń wí sí yín ẹ má dáhùn ẹ má pẹ́ gbìjà ara yín bàbá tòní náà alájí àgbà tòní ariwo táwọn náà ń pa nù. دوما بنا تفاخر بين الأعاجم والعرب فخري بعلم يا مصدر بشرى ذا خير التلاوة. ọ̀rọ̀ àfa àgbà ni àfi ń kí àfa àwọn atẹ́rẹ́ ni àlẹ́ adabi. أدبية أبدية من شيخنا تاج الأدب. أدبية أبدية من شيخنا تاج الأدب. ẹ bá pàdé ara yín ọmọ ìyá pàdé ara wọn ẹ dì mọ́ra yín ẹ yọ̀ mọ́ra yín ẹ má bara yín ṣọ̀tá ẹ lọ wọlé Facebook ẹ lè rí àdàbíyà kan kó bú àdàbíyà kan ẹ lọ wá wá kò sí wọn ò ní búra wọn àsọlé àfàgbà ni wọ́n tẹ̀lé wọ́n tún wá rí lára àlájí àgbà gbogbo bí wọ́n ti wí tó náà bàbá ń bá tiẹ̀ lọ ni wọn ò dẹ́nìkan lóhùn ngba tí wọ́n ń gbowó ẹran wá lọ́wọ́ kí ńlọrin àlọrin sì yí mọ́ wọn lọ́wọ́ sẹ́yìn táwọn agbẹ́ni pé fàyà arábẹ̀ ọ̀nzúrínà ونصرنا عزيزا بجاه رسول الله وموسى كذا عيسى. látara ọ̀tẹ̀ Ìlọrin sì yí mọ́ wọn lọ́wọ́ àwọn agbẹ́yìn ara wa ẹ̀dáwó wa káfíra mọ́tò kan káfí kọ́ pẹ̀tẹ́ sí káfí fẹ́yàwó sí ilé wọ́n sì yí orin mọ́ wọn lọ́wọ́. La ilaha illallah. táwọn eléré ibú gbà náà kí n ò ṣe tán fún bàbá wọ́n lé alájí àgbà lóko bàbá ò torí ẹ̀ ṣe pé bàbá tó ń pé wọn mọ̀ pé ń ta dálẹ̀ tí wọ́n ń bá wa sọ̀tá lé lórí wọn mọ̀ pé nǹkan dáadáa ni nǹkan náà gbayé lónìí àbí ọ̀gbayé. a ṣe sàádà bàbá ló kọ́kọ́ ṣe sàádà lọ́wọ́ adé kọ́dà bíríkìlà ń ṣe sàádà bíríkìlà àwọn iléèwé wọ́n ṣe sàádà
end of the year party níbi tó lálùbáríkà dé àfàwọn tẹ́lẹ̀ ọlọ́run wọlé alájí àgbà ọlọ́run wọlé àfa àgbà yóò wá wọlé àwọn méjèèjì sẹ́yìn náà tara àwọn jáde yóò wá wọlé akíndìmọ́tẹ̀ sí fáwọn alájí àgbà lágbára ọlọ́run gbogbo ntẹ́ n bá ń fẹ́ ọlọ́run máa ṣe fún yín. amiina. gbogbo jàmọ́ tó bá fẹ́ wà àlùjánnà pẹ̀lú ànábì ẹni àmín. amiina. bọ́lá wọn ti ṣe fún yín nù. Àmín. ayé àwọn ọmọ yín wà dájú tiyín lọ lójú ẹ̀mí Àmín. yóò wọlé bá ti ṣe fún yín tó dénú wa ni ọlọ́run pín káàkiri ẹnì kọ̀ọ̀kan wa náà. amiina. ẹ̀ ń jẹ́ mọ́ adébíyàdúrà.